ṣẹ́rí tẹ́ bá wo gúrùpù àwọn mọ́nímọ́ní àwọn Fọlá wọ́n ti zoom tẹ́ bá wo kákọ̀sí wọn dúró wípé gbogbo ẹ̀dá tó bá ti ṣoríire àwọn màmá bàjá. tọ́ ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó dúdú ń gbé wàhálà rẹ̀ dé ó dúdú ń bẹ̀rẹ̀ wàhálà báyìí lórí social media níbi tí ó ti ń dragi Fúnkẹ́ Akíndélé Fọlá Tinubu. ẹ ó mọ̀ wípé Fọlá Tinubu ó jẹ́ ìyàwó ọkọ Lizzy Anjorin tẹ́lẹ̀ rí ó ní ìyàwó ọkọ Lizzy Anjorin èèyàn tí Lizzy Anjorin fẹ́ báyìí ìyàwó rẹ̀ ní Fọlá Tinubu jẹ́ tẹ́lẹ̀ wọ́n dẹ̀ bí ọmọ 4 fún ara wọn. Fọlá Tinubu òun náà ti sọ̀rọ̀ ṣùgbọ́n òwa ò play rẹ̀ fún yín níbí a ṣe máa fún yín láǹfààní láti wo fún fídíò náà níbi tí Lizzy Anjorin ó ti sọ ọ̀rọ̀ sí Fúnkẹ́ Akíndélé àti àwọn tó kù. ẹ máa bá wa ká lọ lórí ètò yìí ó ti yá. ṣe rí gbogbo ẹ̀dá tó bá ṣoríire la máa ń pè ní ruling party kò kí ń ṣe politics nìkan la máa ń pè ní ruling party. mo ń bọ̀ mo fẹ́ clean ojú kámẹ́rà yìí ṣé ń gbọ́ mi o ẹ gbọ́ mi dáadáa o kò kí ń ṣe àwọn politician nìkan là ń pè ní ruling party o. bí bàbá Ìjẹ̀ṣà ṣe wà yẹn ó ní fan base ẹ̀ bí bàbá Mohbad ṣe wà yẹn ó ní fan base ẹ̀ bí Mohbad ṣe wà yẹn ó ní fan base ẹ̀ bí Very Dark Man ṣe wà yẹn ó ní fan base ẹ̀ Lizzy Anjorin ní fan base ẹ̀. sórí ẹni ẹgbẹ́ tó bá ti kóra wọn jọ ó dàbí nǹkan tó ṣẹlẹ̀ sáwọn onítíátà last year. sórí àwọn abatẹnijẹ́ yìí wọ́n rí wípé èyí tó jẹ́ wípé òun ni fíìmù ẹ̀ máa ń tà jù wọ́n rí wípé kò kí ń tọ́jà kò bá ruling party jà even gbà tó ń contest kò bá ruling party jà gbogbo bọ́n ṣe bú tó kò bá wọn jà ẹ lè rí kó jókòó kó dìdì lọ báyàn ẹ dẹ̀ ní rí kó update kó ní òun máa gbé ẹsẹ̀ òun léèyàn lẹ́yìn ìyẹn èyí tí fíìmù ẹ̀ máa ń tà jù yẹn láàrin gbogbo wọn ó mind business ẹ̀ kò ń ṣèkà kò ń gbà tèèyàn jẹ́. wọ́n dẹ̀ ti mí ní ẹ̀ mo ti sọ̀rọ̀ ní last year November sí December or around October mo sọ̀rọ̀ yìí wọ́n ti mí ní ẹ̀ báwọn gbọ́dọ̀ bá títí ẹ̀ jẹ́ pé because òun nìkan lórúkọ ẹ̀ máa ń rè tí gbogbo àwọn bá ti ṣe nǹkan o òun nìkan lọ́jẹ̀ máa ń tà kí náà wá ṣe fún wọ́n mọ̀ pé Fọlá ní enough enemy wọ́n dẹ̀ mọ̀ pé Fọlá ní enough àbìlú lára they knew. ṣe rí nígbà tó ń gbé Fọlá lọ ẹ rò pé mi náà spite they are not spiting me you don't get it I keep telling you guys they are not spiting me wọ́n kàn trigger gbogbo àwọn èèyàn ńláńlá nínú society against èyí tí fíìmù ẹ̀ máa ń tà jù because àwọn tó gbé Fọlá lọ ṣé material tó hard value mọ̀ ní Fọlá ṣé material tó ṣoore fún wa nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá ní Fọlá ṣé material tí èèyàn kan lè fi tọrọ ọmọ tọrọ ìyàwó fún ara ẹ̀ fún ọmọ ẹ̀ fún ẹbí ẹ̀ ṣé òun ní Fọlá. Fọlá is a condemned material tó jẹ́ pé tí wọ́n bá ti rí mú ẹ you are a gunner in the society. ó ti yẹn nǹkan tí mi sọ ṣẹwárí àti Fọlá àtàwọn tó ń gbé kiri they are condemned materials tó gbọ́dọ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ní society. The moment tí ayé bá ti rí ẹ pẹ̀lú wọn you will be in trouble. àwọn máa fẹnu pọ́nra wọn lé àwọn ti ṣoríire o àwọn ṣoríire àwọn ralé àwọn ra mọ́tò àwọn ti ṣoríire ráwọn tó ṣe gbá àwọn tó ganu sí gay list tí Gistlover post lórí page ẹ̀ níbo lọ́pọ̀lọpọ̀ wọn wà lẹ́ni. ṣé who is Rísí Ọmọ́tọ́ṣọ̀
ṣé èèyàn wa ni rí sí ọmọ tọ̀ṣọ̀ àbí kí n gbá blocking. ẹ gbọ́ mi dáadáa, ẹ gbọ́ mi kẹfẹ́ tí balẹ̀. Ohun tí mo ṣe bínú sí ìyá ṣe àtàlànà nìyẹn pẹ̀lú ṣé ò tó ṣe. Tó bá jágbàlagbà tó bá bímọ, o gbọ́dọ̀ pay attention sí social media. Pay attention in a spiritual way as àgbàlagbà tó jẹ́, not in a physical way. Gbogbo àgbáyé lè parapọ̀ kan máa porúkọ ẹ̀. Wọ́n porúkọ Tinubu. Gbogbo Yorùbá ló gang against Tinubu. Ṣé yẹn ni kó máa wọlé as president? Ó wọlé tí ò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. So ganging against one person, òun kọ́ ni problem. Gbọ́ mi nǹkan tí mi sọ. Àwọn tí wọ́n lọ ganu sí àtẹnu gay list tí Gistlover post ní bòóná wà lẹ́nu. Ẹ rí pé ìyá àbejì yẹn ó ti rí wòlíì tí wọ́n ti sọ fún wípé gbé ẹrù ẹ, because tó bá jẹ́ pé ó wà níbi àpèjẹ yẹn ni ó máa wà lọ́dọ̀ ẹgbẹ́ ẹlẹ́yẹlé ni o. That would have been a final downfall. Ṣé ẹ rántí pé wọ́n ti kọ́kọ́ gbé rí nínú lockdown òun àtọkọ ẹ̀ nígbà yẹn? Ṣé ẹ rántí tí wọ́n gbé tí wọ́n ṣe gbogbo kìíní yẹn fún òun àtọkọ ẹ̀? Ẹ kò rò pé Lizzy jókòó síbi Lizzy ń sọ̀rọ̀. Ẹni tá a bá ti sọ pé ó máa ṣoríire ló ń fẹ́ràn Lizzy, ló ń gbọ́rọ̀ Lizzy. Ẹni tá a bá ti kọ́ pé ó máa ṣoríire, ṣorí tá a bá ti kọ́ pé kò ní jẹ́yàn, a ní kí ni ń wí, a ní go and have rest. Now ibi tí mò ń lọ lélẹ̀, irú material wo ni Fọlá àtàwọn tó ń gbé kiri jẹ́? Number one, téèyàn bá ṣe party as a politician tí mo jẹ́, kí n má bàa fura pé mo ń bẹ ẹja. Of course mo lè attend event ẹ kí n má bàa fura sí ẹ, but that does not mean pé o ní jẹgbà, o máa jẹgbà. That is how they behave in political world. I've been a politician right from primary school days. It takes a political minded person to become a class captain. Ṣé ń gbọ́ mi? Now, nígbà tó wá di last year yẹn, wọ́n wá gbé Fọlá, wọ́n gbé lọ bá èyí tí ọ̀jẹ̀ máa ń tà nínú wọn, wọ́n gbé lọ bá. Àwọn kọ̀ọ̀kan kó attention ẹ̀, wọ́n kọ́kọ́ lọ sí party kan, ó mọ̀ọ́mọ̀ tẹ́ bá wo ọmọ ẹ̀ rìn, ó mọ̀ọ́mọ̀ gbé ẹnu ìṣó, ó gbé lọ bàbá ẹ̀, wọ́n jọ ń rìn, wọ́n wá ń dá ọ̀rọ̀ mi sílẹ̀, àwọn ayé ń gbọ́, àwọn èèyàn ń gbọ́. Òun ló dá ọ̀rọ̀ mi sílẹ̀ fẹ́ ni ẹ̀, ẹni ẹ̀ wá ní ìyẹn èyí tí fíìmù ẹ̀ máa ń ta, ó ní ìyẹn wá yẹra. Wọ́n gbé Fọlá lọ lẹ́ẹ̀kínní, wọ́n gbé lọ lẹ́ẹ̀kejì, wọ́n gbé lọ lẹ́ẹ̀kẹta. Ìkan kúrò nílé ẹ̀, wọ́n ń ṣọ̀rẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, wọ́n jọ jùgòbá lórí ni o, wọ́n kúrò nílé ẹ̀, gbogbo wọn jọ ń ṣe pẹ̀lú Fọlá. Nígbà tí wọ́n gbé ọjà síta, gbogbo wọn wá jẹ gbèsè. Ìtumọ̀ gbèsè tí wọ́n jẹ bọ̀ yẹn ṣe mọ́ mínì nẹ̀. It means number one, the society did not accept Fọlá and her evil cohort. Ìtorí ẹ̀ náà ṣe jẹ gbèsè. Àbìlù tó wà personally lára Fọlá, àbìlù orí burúkú tó wà lára ẹ̀. Ẹ rí i pé tán bá jí wá ní ayé àwọn ti bàjẹ́, olórí burúkú òkú tọ́kì. Tẹ́ bá lọ wo nǹkan tó kọ síbi kéèsì fọ́tò Dùmátà tó gbé, ó ní nǹkan tí ayé òun ò ṣe dáa mọ́, tí àná òun ṣe dáa ju èní lọ. Sórí pé agbára wà náà rò òkú tọ́kì lọ́wọ́ kan. Sórí àwọn tó fún ẹ ní nǹkan tó kọ yẹn, àwọn ọ̀tá ẹ ni wọ́n mọ̀ pé ìjákulẹ̀ ni fọ́tò Dùmátà yẹn tó bá ti post. Ó mọ̀ pé ò ní scandal. Ṣé o mọ̀ wípé gbogbo aburú tó ń ṣe òun jẹ lọ? Wọ́n mọ̀ wọ́n bà tiẹ̀ jẹ́ ni. Òun sọ fún wa pé ni tí ò ní estate lánàá tó ní estate lẹ́ni, ó wá ń sọ fún wa pé àná ẹ̀ ó dájú ìní lọ. Òkú tọ́kì, ṣé àná títí ẹ kò dájú ìní ẹ lọ? Ṣọmọ aráyé ti kí ẹ kú ewu ọmọ. Sọ fún mi oríire kan ṣo pàtó tó ti ṣe tọmọ aráyé ti kí ẹ kú oríire.
ìwọ̀nba pàǹdà tó ń tà wọ́n dẹ̀ set ẹ up ó dẹ̀ wọ́ bẹ̀ nítorí pé olórí burúkú ẹ̀dá ni ẹ àṣàtà. èmi mi ò lè bá wọn parí ìjà, mi ò bínú sí wọn bọ̀ mi ò lè bá wọn parí ìjà bọ̀ torí pé tó bá ti parí ìjà that is your downfall in the society. ó gbọ́ mi òkú tọ́kì òkú èkó tó o bá ti bá wọn parí ìjà it is your downfall in the society. tó o bá ti lè identify ẹ mọ́ wọn kò sí ọjà tó lè gbé kalẹ̀ it becomes your downfall in the society. I have said this many times. Mo ti pa lówe, mo ti sọ lọ́rọ̀, mo ti fi kọrin, but nítorí pé ẹ ti ṣẹni tí ò ní dáríjì yín kò ní jẹ́ kẹ́ gbọ́. They purposely did it to you to bring out your face. Òkú tọ́kì òkú èkó. It is your downfall. Ó jáde lánàá, òun post lẹ́ẹ̀mẹ́wàá, òun gbé earring 10,000 naira jáde. Mo jáde mo lọ sí site mi. So mo ti mo ta plot nígbà tó tún dalé mo tún la mọ lọ bèrè price show and bag yẹn kó dẹ̀ bèrè iye set tó wà lọ́rùn mi. It is your downfall, not my downfall. tó bá rò pé wọ́n tiẹ̀ kó wá fún Lizzy, wọ́n tiẹ̀ wọ́n fún ẹ material kó wá lo against Lizzy. Lizzy has built herself with tough bullying. As a matter of fact, bullying me brought me success. Nǹkan tó fún mi ní success kò lè fún gbogbo yín ní success nítorí wípé wọ́n péjọ lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún pẹ̀lú irọ́. Mo dẹ̀ gbé òtítọ́ jáde, mo dẹ̀ fi ń kàńtà wọn. Gbọ́ mi, èyí tó ní ọjà ẹ̀ ló ń tàjú náà àwọn onítíátà kí ló padà ṣẹlẹ̀ sí? Ó lulẹ̀. Wọn ò lè cascos lọ́dún yìí bọ́n ṣe cascos ní early last year. Wọn ò lè cascos yẹn ní early last year. Wọ́n ṣe cascos, wọ́n ṣe ka success cause wọn ní upper year. Ó tún ti ṣe mí lẹ́yìn yẹn, ó tún lulẹ̀. Nígbà tí ẹni tí fíìmù ẹ̀ tàjú yẹn, nígbà tó ń rè, nígbà tí ò wà pẹ̀lú wọn ni, ò wà pẹ̀lú wọn. Ayé ti wò wọ́n, ayé zoom wọn. Wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá tí wọ́n ti gégùn fún wọn. Wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní society tí wọn ò dáríjì wọn, lọ́kọ̀ fọwọ́ lẹ́rán, tó ń wò wọ́n from afar. Ó ti yẹn, wọ́n wò wọ́n from afar. Wọ́n wá ń wò wọ́n títí tí ẹ ti dá, tó ládírẹ́sì, tó nílé, tó ní ṣọ́ọ̀bù, tó fẹ́ lọ farawé wọn. Ẹ rí pé èyí ti bí ọjọ́ tó ṣe show pẹ̀lú Fọlá kò pé ọ̀sẹ̀ kan nílé ẹ̀ jóná, gbogbo àìsíkí ẹ̀ jóná, ṣọ́ọ̀bù ẹ̀ jó. Even tó bá put me in place, owó tó fi put me in place yẹn ó lè fowó yẹn ṣe nǹkan míì wẹ́rẹ́wẹ́rẹ́ béèyàn ṣe máa yọjọ́ nìyẹn. The moment they sight you with them. Ẹ gbọ́ mi nǹkan tí mi sọ, béèyàn ṣe máa yọjọ́ nìyẹn. Mo pa lówe, mo kì í nílọ̀, mo sọ fún gbogbo yín, mo sọ fún yín. Kí ló dẹ̀ fẹ́ ṣe? Ẹgbẹ́ tó máa sọ pé ó máa parí ìjà ni, ẹ parí ìjà, ẹ jẹ́ ká settle fún wọn. Mo ní address, I will never settle with failures. Mo ní ilé, mo ní ọ̀nà, mo níbi tán lè wá mi sí. Èmi Lizzy Anjorin mo kọ̀ láti settle ìjà pẹ̀lú ìṣubú.